gbogbo ẹni tó bá ti ṣìwàhù ó ṣe nǹkan tí kò tọ́ ó ń ṣe jàgídíjàgan tó bá ti jẹ́ mùsùlùmí ó ní sheria wọn nù. ọkọ ni pé eléyìí ò sínú nǹkan tó yẹ kẹ́ máa dààmú nítorí ẹ̀ nítorí pé ẹni tí ń sọ̀rọ̀ ṣé mùsùlùmí lòun kí lẹ́yìn tó ń fẹ́ kí kèfèrí ọ̀sán pa ẹ̀sìn yín látijọ́ tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn Islam bó ti ṣe rí àti bó ti ṣe jẹ́ pé dáadáa ni gbogbo dáadáa ìṣàbùrú pọ̀ ṣàìdá ń bẹ̀ tẹ́ǹtì ń fan rere rẹ̀ sí wọn létí bẹ́ẹ̀ èèyàn mélòó lẹ́rí tó gba Islam kìkì ánijọ́ fẹ́ máa dà yín láàmú pẹ̀lú kẹ́nìkan sọ pé Islam wọn ló ní wọ́n jiyàn gbé Islam wọn ló ní wọ́n máa pààyàn tó bá pé Islam ni ìwọ náà ní sẹ́kù wọ́n ti jí wọn náà gbé tó bá pé Islam náà ló sì ní gbogbo èèyàn ní ká máa pa ìwọ gan ò ní sẹ́kù débi kó lè sọ̀rọ̀ yìí torí ẹ̀ gbogbo àwọn sọkúsọ lásán tí ò ní ìtumọ̀ ìwọ gan alára ọ̀kẹ́sìn rẹ kún ẹ̀sìn rẹ ní kó mójútó ìsìnkú ọmọ dààmú pẹ̀lú kí lọ́ọ́ tẹ́ ẹ̀sìn Islam ní sọ́npa Islam tí wọn náà ń sọ tó dáńpọ̀ ẹ̀sìn tiwọn ni oníkálukú kọ́ ránṣẹ́ rẹ̀ níbi tó ti gbé ya kò sí ọ̀dà kan léyìn tó lè fi kún Islam tí ó di dúdú wọn náà sì lọ́dà kan léyìn tó lè fi kún Islam tí ó di funfun torí ẹ̀sìn tọ́tọ̀dọ̀ Allah wà ní ìsọkúsọ ń sọkúsọ ẹlẹ́nu rúnrún kò lè lápá lára Islam ẹlẹ́yìn ò jẹ́ bó ti ṣe jẹ́ wọn lẹ́ni tó lóyún zina tọ́wá bí makalẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ẹni tó lóyún fún yín kò padà fẹ́ ẹlòmíì lọ padà fẹ́ obìnrin yín òun ló sì bá tọ́ ọmọ tó máa fi parí yunifásitì tí ọmọ yín lè dọ́mọ rẹ̀ abẹ́ni tí ọba ti bímọ látàrí polóyún zina ọmọ rẹ̀ náà lọ́mọ ọmọ jẹ́ lóbìnrin kò sí yàtọ̀ láàrin pé ọkùnrin kan padà fẹ́ ọba tọ́ma àti kọ̀rẹ́ nífẹ̀ òun náà lọ tọ́ma títí àkọ́kọ́ ni pé ẹni tẹ́ lọ́fẹ́ tẹ́yìn ń pè lọ́kọ rẹ̀ ẹ̀ ṣàlàyé ìgbà tí wọ́n so yìgì tó bá gbé tòǹtòyún zina náà ni wọ́n so yìgì ó ń gán kí sọ́kọ́ nítorí pé òfin ṣẹ̀ríyà kò gbà kí wọ́n so yìgì fóbìnrin lórí oyún kò bá jóyún halal kò bá jóyún zina tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti bímọ ló ń rí ló ń fẹ́ ọmọ tí kì í sọmọ rẹ ò lè dọ́mọ rẹ torí pé ọba náwó lé lórí ìbéèrè tí ò ní túmọ̀ ni ẹnìkan tọ́yàn ọ̀náwó léyàn lórí tí wọ́n á mú yàn kúrò lọ́mọ ẹni téèyàn jẹ́ ọ̀sọ̀yàn dọ́mọ rẹ̀ lọ́nà wo á kì í kú náwó á kì í kú tọ́jú ẹkú fitọ́mọ́nìyàn ṣe àmọ́ pé yóò dọ́mọ rẹ̀ láìláì kò lè dọ́mọ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà kódà lábẹ́ òfin tèèyàn kò lè dọ́mọ rẹ̀ àmọ́ nǹkan tí máa ń sọ̀yàn àdọ́mọ èèyàn wọn náà ní kó jẹ́ pé àtọ̀ rẹ̀ ń ló di òun àtọ̀ rẹ̀ kọ́ ló di òun bó ló ṣe wájú ọmọ rẹ̀ kò lè dọ́mọ rẹ̀ wọ́n fẹ́ yàn yín jẹ wọ́n fẹ́ jàǹbá yín ni wọ́n máa pè yín ní bàbá àwọn tó ṣe pẹ́nu ló fi bí àwọn pé ọmọ àfẹnubí ló ń jẹ́ sí yín irọ́ gidi wọ́n fẹ́ yàn yín jẹ ni wọ́n fẹ́ kẹ́ tún máa náwó lé òun lórí lọ ni ló fi ń pera rẹ̀ ní ọmọ àfẹnubí fún yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ lọ́mọ bàbá rẹ̀ gbogbo bàbá náà ló sì máa ọmọ rẹ̀ ẹlẹ́yin ò jẹ́ báwọn wọ́n ní ìdájọ́ àwọn tí ń fi sọ̀láàtì ṣe kọ́mídíà kúfùrù ni ẹnikẹ́ni tó bá mú nǹkan kan ní Islam yìí tó fi ṣàwàdà ó di kèfèrí Islam kì í ṣàwàdà ó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn àbí wọ́n á mú nǹkan kan nínú ẹ̀sìn wọ́n fi ń ṣàwàdà wọ́n fi ń dẹ́rìn pòṣónú kúfùrù ni qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum sọ fún wọn pé sí Allah àti ìránṣẹ́ rẹ̀ àtàwọn àyà al-Qur'an lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ ẹ má wá wá wí o
ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́. Ó léwu. Allahu akbar ó fẹ́ pa àwọn èèyàn lẹ́nu wọ́n á ní Allahu wa gimari kufur kufur Rabbana walakal hamd olótorí ọlọ́mọge dálé amúdù kufur. Ọ̀pọ̀ láwùjọ Yorùbá torí pé islam Yorùbá tó lọ ń ṣe islam náà gan islam wo lẹ gbọ́ yìí islam wo ni wọ́n gbọ́ yìí ṣebí ká máa ń gbọ́ àlàyé ẹ̀sìn islam òdodo yìí máa ń ṣàjòjì létí wọn ni torí pé islam òdodo wọn ò má àwọn àfáà tá ń sìn pé láàfáà ìsọkúsọ àti wíkúwí táwọn ń ṣeun iná ni wọ́n jọ ń ṣe wọ́n fi nǹkan kan nínú ẹ̀sìn yìí ṣe yẹ̀yẹ́ ṣé o fẹ́ máa fẹ́ lẹ́dà rẹ̀ ṣe yẹ̀yẹ́ ni bó lè yẹn ṣe fẹ́ ṣe tí ò ní sórí ibú nǹkan tó ń gbé báyìí ní ká ẹ ṣe ọwọ́ sọ́dí nǹkan ẹ̀ ní ọsọ́dí nǹkan ẹ̀fẹ̀ ọ̀nà ìdàtí yẹn fẹ́ sórí rẹ̀ eléyìí jẹ́ báwọn wọ́n lẹ́ni tó bá wọn kun ẹran àwọn ti fún lówó ọ̀yà rẹ̀ tó tún lẹ́tọ̀ọ́ sí kéèyàn ó fún lẹ́ran bẹ́ẹ̀ ni ẹ lè fún lẹ́bùn àmọ́ kì í sowó ọ̀yà sheria ní èèwọ̀ ní kẹ́ fún yàn ní ẹran lówó ọ̀yà torí pọ́ bá a bá yín kun ẹran ìyẹn ni pé ẹ má ya hun owó sẹ́rẹ̀ ní kẹ́ fún àmọ́ kò sí ìdínà pé kẹ́ tún bùn lẹ́ran kìí sowó sẹ́ o ẹ̀bùn lẹ́ran a sì ṣàlàyé pé kẹ́ wá pé torí pẹ́yìn ni lè má mú wọn tẹ́ǹsì sọ láti fún wa ládùúgbò ẹ̀yin lẹ gbọ́dọ̀ bá gbogbo ẹni tí wọ́n bá dúnra nínú àwọn jàmáà yín dúnra kò sófin tó sọ bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí pé ẹ̀wọ̀n á tún sọ pé gbogbo ẹni tẹ́ bá ti dúnra fún o ọrùn ẹran ti yín ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìwọ gangan tó fẹ́ pẹran ní ṣẹ̀ríà wípé wọ́n lọ yẹ kó o dú ẹran kì í ṣe pé nìkan ní ọ̀bọ̀ dù ìwọ gangan ní kó o dù wọ́n lẹ́ni tí wọ́n fi mọ́tò gbà tó wá bá bẹ́ẹ̀ kú ṣé ṣàhídì lápè ni rárá o kì í ṣe ṣàhídì báwo ẹni tí mọ́tò pa ń tẹ́ pè ní ṣàhídì òun lẹni tí wọ́n pa lójú ogun tí ń jà nítorí kí ó lè jẹ́ gbólóhùn Allah ló lékè jù àníyàn rẹ̀ ni eléyìí ni ṣàhídì tó ga jù hadith anabi sallallahu alayhi wa sallam ó tún wá ṣàlàyé àwọn ṣàhídì mi ẹni tí lè wó pa ẹni tí nùrùn pa ẹni tí nájó pa obìnrin tó bímọ níbi tó kú níbi tó ti fẹ́ bímọ ẹni tó kú sódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but ṣùhàdáù tí wọn ó kéré sí tẹni tó kú lójú ogun ṣàhídì tó kú lójú ogun àwọn ẹlẹ́ni tẹ́ gbọ́ tí gbogbo ọlá ńlá yẹn ń bẹ fún tí wọ́n ní tó bá kú àníwẹ̀ àní má sọ kúrò lára rẹ̀ àti ẹni ṣe sọ̀látùl jánásà sí lára wọ́n á sì kú alààyè ni wọ́n lọ́dọ̀ Allah wọ́n máa jẹ mẹ́sẹ̀ fẹ́ nínú ọgbà àlùjánnà díjọ́ gbẹ̀ndàlùkìyàm Olúwa ó fi ẹ̀mí wọn sínú àjẹsí àwọn ẹyẹ àlùjánnà so ṣùgbọ́n ẹni tí ilé wó pa ẹni tó kú sódò ṣàhídì nípa pé ládàá wọn yóò pọ̀ ṣùgbọ́n áwẹ̀ wọn á fàṣọ á fi wé wọn lára á sì sọ̀látùl jánásà sí wọn lára. wọ́n ní ọkọ àtìyàwó jà ọkọ wa ṣe wàláhì pọ̀ wọ́n nígbà àmọ́ kò sọ pé wàláhì òun kọ́ lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n bá wọn rí jà ìparí kí ni tọ́jú ọ̀ràn ẹ̀ lórí ọkọ wàláhì ìnígbà ó sì ti gbà yóò ṣe ìtaràn a kì í forúkọ Allahu búra lórí ìta lágbára láti ṣe tá a bá ṣe a gbọ́dọ̀ ṣe ìtaràn ìta aláàní ṣe tá a lágbára láti má ṣe a padà ṣe a sì ti pé wàláhì a ṣe ìtaràn ìtaràn rẹ̀ òun náà ni kó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kó dáṣọ sí wọn lọ́rùn
àbí kó bọ́kùn lọ́rùn ẹrú. Tí ọba wa lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta wọn tó ètò bá wọ̀ nínú kí kìí ṣe pé ọ̀kan ló ti síwájú ọ̀kan nínú kó fún wọn lóúnjẹ àwọn 10 tàbí kó dáṣọ sí wọn lọ́rùn tàbí kó bọ́kùn lọ́rùn ẹrú ọ̀wá lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe síyàmù ọjọ́ 7. torí ẹ máa sọnù bí ẹ sì máa sọ̀rọ̀ sọ ẹ máa kíyèsí tẹ́ ń sọ ìjà ni yóò tàn gbàtọ́ tán ntíjà dálẹ̀ ló ti bọ́ ń bẹ̀ wàláì nígbà irọ́ lásán tẹ́bí náà lọ padà gbá wọ́n yí pé wàláì lásán lórí irọ́ wàláì tó wí ń lọ dáràn bọ̀ lọ́rùn torí ẹ̀ lÓlúwa sọ pé wahfazu aymanakum ẹ ṣọ́ àwọn àbúra yín wọ́n yí forúkọ Allah búra lásán torí ẹni láti sọ pé ẹni tó yẹ pé wàláì kọ̀ wọ́n lẹ́nu ẹ̀ wàláì máa lọ jírísà wàláì wájú ní tìjókòó wàláì rí pàgà mi wà wájú wàláì rí pé mi náà bá kùnú wàláì mélòó nù so ẹni tó yá ti jẹ́ wàláì á sọ pé lọ́wọ́lì ẹ̀mí ó ti di sọkúsọ àwọn àbúrò àti ẹ ti di ìsọkúsọ àwa sọ fún pé dẹ́kun rẹ̀ ó léwu o torí wàláì kò ní jẹ́ kó kẹlẹ́dà wa kàn so irú àwọn àwa kò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí apàtì bó wọn alẹ́ ni tí wàláhì lórí irọ́ irọ́ nípa àmọ́ gbogbo ẹ̀wọ̀n kẹ́yìn ò lè rò pò tọ́ ní sọ wọ́n ń pè léyìn ní yaminul ghamus ìbúra tí rí ní bọ́ ẹ̀ṣẹ̀ tí rí ní bọ́ná ohun onítàràn àfi kó máa tọrọ àforíjì láìláì Olúwa ṣàánú wa. wọ́n ní wọ́n so màálù malẹ̀ màálù wa pààyàn kí ni àjọṣepọ̀ màálù pààyàn pẹ̀lẹ́ni tó ní màálù tó so malẹ̀ a sọ pé ẹni tó ní màálù ló ṣèèṣì pààyàn wo ṣe má so màálù malẹ̀ kí màálù ọwọ́ apààyàn káwá mú ọ màálù èsè má jẹ́ tiẹ̀ ọ pààyàn káwá mú ọ a jẹ́ pé wọ́n lọ pa àmọ́ ó ṣèèṣì pa mọ̀lẹ́bí rẹ ìyekan rẹ ìbátan rẹ alábàáṣe rẹ ìṣẹ́dàwápọ̀ àwọn ní ọ̀bọ̀ san díyà ṣùgbọ́n wọ nínú kọ bọ́kùn lọ́rùn ẹrú tó bá rí ó rí ó sì sùn yá mọ̀ọ́sù 2 gbáko láti ṣètàn. wọ́n láwọn ń wọ́kọ àwọn ń ṣàdúrà gan-an tí ń táwọn ń ṣe dáa tẹ́lẹ̀ ńkọ́ ọkọ ìṣàwàdà ẹ má wò pé sọ́kọ wá wọ́n tó kéèyàn ọwọ́n jù bẹ́ẹ̀ lọ torí obìnrin tí ó bá lọ́kọ nìkan ló lè máa ń tó sí o àwọn tó lọ́kọ lè má máa yìí má o níjọ́ tọkọ bá tó kú ní òtò rántí àmọ́ wọ́n tó ń wọ́kọ máa ṣàdúà nítorí dáa gan ló ń ṣe o má lọ lé ológun o nítorí pé tó bá lọ lé ológun orí ibú yóò kún nítorí wá fún ọ ológun náà ni wọ́n padà sọ ọ́ di ẹni tí wọ́n máa bá lò Allahu ní kó máa bẹ̀ kó sì máa tọrọ ọrú ọkọ tó ń fẹ́ Allahu fún ọ ẹ wá ní téèyàn lè lálàárí ọkọ téèyàn tí ó fẹ́ yàn ó lè lálàárí ṣùgbọ́n tó bá ti pọ̀ ládùú ẹni lèèyàn máa fi lálàá tòrádùú àti wọ́n ń ṣe ni ọkọ àwọn ọkùnrin náà lọ́ọ́ máa rí tó bá ti sùn so wọ́n lè fẹ́ wọ́n lè má fẹ́ o wọ́n tàn rẹ̀ jẹ́ wà láìsí nǹkan tó máa ti ràn máa o tọ́wọ́ ara ẹni ẹlẹ́ni tọ́lọ̀ dábàá fún bàbá dúró lọ́jà pé mo rí yẹn sí wá má rí ní mbó so eléyìí ń jẹ́ bá o wọ́n láwọn rí i pé táwọn èèyàn mi bá dìde láti rùkú wọ̀ wọ́n máa ń káwọ́ ọ̀tún lórí tòsì lórí àyà wọn àwọn míì ṣe bẹ́ẹ̀ kẹ́ka léra wọn lórí àyà yìí ọlọ́dọ́gba jù lẹ́yìn ìgbà tẹ́ bá dìde láti rùkú wọ̀. sọ a lè ṣe sọ̀látùl ásírì lẹ́yìn rẹ̀ kọ̀tọ́
ó wà nínú ọ̀kan nínú àwọn tírà wa ń bẹ ọ tá a pè ní tírà 6 nínú ẹyọ kan nípa àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ mọ́ jùmọ̀à. ọ̀kan nínú àwọn tírà yẹn ni kí sáà lè ṣe sọ̀láàtùl asr lẹ́yìn sọ̀láàtùl jùmọ̀à kọ́tọ́ kápápọ̀ kọ́tọ́ nítorí pé òjò tí rọrí láyé ànábì sallallahu alayhi wa sallam tí ẹnìkan ké gbàjarè sí Allah kánábì ọba wọn bẹ Allah kójú ọ̀rọ̀ ànábì sì gbọ́wọ́ sókè kò kúrò lórí mímbà àfìgbà tí aṣọ rẹ̀ di jìgbìnì òjò yìí wá rọ̀ títí di júmọ̀ àmì débi wípé kò dáwọ́ dúró kò dínkù títí tẹ́lómi tó fi tọrọ pé ya Rasulullah òjò yìí ti pọ̀ jù ẹ bá níbi Allah kó máa rọ̀ ságbègbè wa kó máa rọ̀ sí wa lórí mọ́ tọ́ ànábì ò sì pa àṣírí papọ̀ mọ́ júmọ̀ à kódà aṣọ yìí pé kò tọ́ kẹ pa àṣírí papọ̀ mọ́ dóhùr nítorí pé òjò ń rọ̀ ṣé júmọ̀ àní ọ̀hún àtọ̀ kẹ papọ̀ mọ́ àṣírí eré lẹ̀ ń pẹ̀sìn kò tọ́ tẹ́ máa ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní àṣírí ẹ gbọ́dọ̀ pa àṣírí papọ̀ mọ́ dóhùr ọ̀kan tó tọ́ òní magrib àti ìṣà kí ló dé nítorí òní kan lẹ̀rí wà fún òun gan ẹ̀rí tó wà fún kìí sànàbì sallallahu alayhi wa sallam la gbọ́ pọ̀ sí bẹ́ẹ̀ ẹ wòjọ́ tó tó rọ̀ fọ́sẹ̀ kan àgbọ́gbá nàbì pa dóhùr àti àṣírí pọ̀ magrib àti ìṣà àgbọ́ ṣùgbọ́n àdìsí kan wá tó ní Abdullah ibn Umar àti Abdullah ibn Abbas wọ́n máa pẹ̀lú àwọn èèyàn pa sọ̀látul Maghrib àti ìṣá ìpọ̀ tójò bá rọ̀ tí ń sìn rọ̀ Maghrib àti ìṣá nìkan ààrẹ rí kan bóyá látọ̀dọ̀ ànábì àbí sàhábé tó sọ pé pa sọ̀látul Dhuhr àti Asr pọ̀ wọ́n yìí sì ṣe kìyàsù ń bẹ̀ pé n ta sọ ń pa Maghrib àti ìṣá lásọ nípa Dhuhr àti Asr wọ́n ń bí yín léèrè ṣé Maghrib àti ìṣá ọjọ́ Dhuhr àti Asr tọ́jọ́ lọ́dọ̀ yín bóòlù ojú ọjọ́ ṣe rí lọ́sàn-án ṣé màálẹ̀ wà bí oṣù bóòlù ojú ọjọ́ rí lálẹ́ òkùnkùn wà ṣé n tó ṣe é ṣe kó ṣe wá ní ìdíwọ́ nígbà tó jọ ń rọ̀ láàrin Maghrib àti ìṣá ṣérù ìdíwọ́ bẹ́ẹ̀ lè ṣe wá nígbà tó jọ ń rọ̀ láàrin Dhuhr àti Asr láìláì wọn jọra wọn torí di eléyìí tí ó bá tọ́kẹ́ pa Dhuhr àti Asr pọ̀ ṣé Jumu'ah àti Asr ni ó wà tọ̀ tẹ́ bá dáwò ẹ wà ń jọ gbẹndàl qiyamah lọ́jọ́ yẹn pẹ̀ ní sọ̀látul Asr wọ́n ní àwọn ọ̀bá sọ̀látul Eid àwọn táwọn wà bá pọ̀ kí làwọn ṣe sáwọn lè ṣe ń jàmá ẹ ṣe sọ̀láti rákà mẹ́rin lọ́ba parí ẹ ṣe méjì ẹ sálámà ẹ tún ṣe méjì ẹ sálámà ẹ gbọ́dọ̀ ṣe bí sọ̀látul Eid tẹ́lẹ̀ náà sọ̀látul Eid náfìlà ni ẹ̀yìn sì rí pé bùkátà kẹba náà lè fi pẹ́kẹ́ tó dé mẹ́rin lẹ́sẹ̀ ní táwọn sàhábà máa ń ṣe bí tẹ́ bá ti bá Eid ẹ ṣe sọ̀láti rákà mẹ́rin méjì sálámà kálukú sínú gbọ́dọ̀ ẹsẹ̀ àdáníyàn sọ̀láti ẹjọ́ ọba Eid wọ́n láwọn ní síbí tó jẹ́ ti gold wọ́n tún wá pé kìí ṣe gold o àmọ́ kọ́lọ̀ gold ẹ ti béèrè ọ̀kan ẹ ní síbí tí kìí ṣe gold tí wọ́n kùn lọ́dà gold kò sí ní tó burú ká fi jẹun àmọ́ gold ní ọ̀tọ̀ ká fi jẹun kìí ṣe gold ṣùgbọ́n ọ̀dà tí wọ́n kùn gangan gold ni kìí ṣe golden colour gold gangan lọ́dà sẹ́mi kọ́ máa ń fi gold gan sọ́dà ọ̀tọ̀ ká fi jẹun àmọ́ golden colour ọ̀dà ni ṣùgbọ́n ó jẹ́ golden colour kò sí ní tó burú bẹ́ẹ̀ àmọ́ tó dá ní kẹ́ tún máa lò nítorí pé kìí ṣe gbogbo èèyàn ìní ó ṣèwádìí pé ṣé gold ni àbí ó kùn lọ́dà gold ẹlòmíràn pé bàbá ọ̀daràn tí ń fi síbi gold jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bọ̀ ló kọjá eléyìí jẹ́ báwọn. wọ́n níbo làwọn ṣe dá àlùsùnnà mọ̀ àkọ́kọ́ àlùsùnnà mùsùlùmí ni ìsìláàmù ń fẹ́ kí gbogbo mùsùlùmí kó wà lórí sunna torí kò sí bá a ṣe lè ṣe ìpínyà láàrin ìsìláàmù àti sunna ìsìláàmù ní sunna sunna ní ìsìláàmù bóòlù ẹsẹ̀ ń dá mùsùlùmí mà mọ́ ń bí ń léèrè wọ́n ti bá ti ń ṣẹ̀sìn mùsùlùmí tí ń tẹ̀lé ti Allah tí ń tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ń gbọ́ ìsìláàmù yé
kìtàbù wa sunnah ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà, kì í ṣaládàádálẹ̀, kì í ran àdádálẹ̀ lọ́wọ́. ẹ dákun kí ló fẹ́ sọ di alùsùnà tó jù báyìí lọ? mùsùlùmí tó dúró déédéé. èyí sì pé alùsùnà ẹgbẹ́ kan ni báwọn ẹni tó bá ti ní àwọn àròyìn báyìí báyìí àwọn lọ́mọ ẹgbẹ́ wo tá ń lẹ́gbẹ́ òfò. sunna ní islam ní sunna, kò síbẹ̀ sí lè yà wọ́n. nǹkan míì tí wọ́n ń ṣe lẹ́gbẹ́, nítorí pé ẹ lè sọ pé nǹkan báyìí ní islam lòun àmọ́ islam ní sunna ní islam. ìwọ sọ bẹ́ẹ̀ nípa ẹgbẹ́ yín tẹnu rẹ ọmọ fàyà. kò sọ pé gbé tẹ̀ ń ṣe o, jàmáà kúgbèkúgbè tẹ̀ ń ṣe o, ó ní islam lẹ́gbẹ́ yín. sọ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ nu rẹ ò ní fàyà. so islam nu ó ní sunna ní alẹ́ islam. Olúwa dákun má yọ wá ní islam. wọ́n láwọn sanwó hajj, owó àwọn ò pé, àwọn bá lọ yáwó, owó táwọn sì yá kò sí èlé ń bẹ̀. ṣé ń táwọn ṣe dáa? kò sí ń tó burú ń bẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ sanwó olówó. tẹ́sí sọ fún ọpá jìlẹ̀ ń lọ, wọ́n sì gbà, torí pé islam sọ pé tẹ́ bá jẹ gbèsè gan tẹ́ ń bá ń lọ hajj, ẹni tẹ́ jẹ lówó gbọ́dọ̀ mọ̀, torí pé ẹ lè lọ kẹ́ ẹ má dì, ẹ jẹ́ kó mà. tí ẹni tẹ́ jẹ lówó bá lòun ọ̀gbà kẹ́ lọ hajj, ẹ gbọ́dọ̀ lọ, tẹ́jú ó yé yín. ẹ wá lọ yáwó gangan pé ń lọ hajj, ẹ wá sọ fún wa ewu ni o. ẹ sọ fún wa pé owó tí mo yá yìí o, mo fẹ́ fi kún owó hajj mi, tẹ́ ẹ gbà kí n lọ, ẹ pé ńgbà tẹ́yìn sọmọ ọ̀dọ̀ táwọn á ní kọ́ lọ yáwó. tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́. subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka.